àwọn èèyàn ti rè gbóbìnrin mo fẹ́ pè obìnrin kọ́ o. Ọkùnrin. Sorry, ọkùnrin àbí. Ọkùnrin kọ́ ẹ̀. Eléyìí mo gbọ́dọ̀. Obìnrin kọ́. Ọkùnrin. Ọkùnrin ni. Obìnrin ni kọ́. Ọkùnrin ni. Ọ̀dà náà bóyá ọkùnrin ni bóyá obìnrin ni làá òbí báyìí ni bàtà ké lójú fẹ̀ sisi kọ́dù. Ẹ dàgbà. Ẹ làwọn wa. Gbàgbé mi. Thank you. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Thank you for blessing. You are welcome. Sherry, oníkẹ́ hallelujah. Ó ṣe ṣe kẹ́ má lè hallelujah o. Oníkẹ́ pàtẹ́wọ́ fọlọ́. Ó ṣe ṣe kẹ́ má lè pàtẹ́wọ́ o. Nítorí wípé àwọn ẹ̀dá kan wà tí wọ́n wọ́n náà rò. Tí ẹ̀dá bá mọ lóò yóò ṣe kí ni ó máa Máa mú ọpẹ́ dún. Sherry from January sásìkò ta àwọn kan ti kú rẹpẹtẹ. Nígbà tó lọ dáwọ́ sí tó wà láyé tó wà láàyè, a ní kó spray sàlọ̀. Ṣé dàgbà ló fẹ́ ní tiẹ̀? Àwọ̀. Àwọn kan ti kú lánàá kílẹ̀ tó mọ́. Àwọ̀. Sherry wẹ́n onílé sọ̀rọ̀ tó pọ̀ jù tó ní mi ò ní time tó pọ̀. Torí tí bá sọ̀rọ̀ wọ́n lè máa sọ pé àbóyójú ẹ̀ lè àbí ìfẹ́ tó bá bú mi lẹ́yìn mi ìfàlógún tó bá bí ẹ̀dá wá bú mi lójú mi ò ní ṣe irú ẹ̀ mọ́. Ṣé nítorí pé fún ní kò pàtẹ́wọ́ fọlọ́run èmi mọ̀ pọ̀rọ̀ yóò gba jẹ́jẹ́ màá bá yín mú nǹkan tẹ̀gbẹ́ lẹ̀. Ó dà. Tó o bá pàtẹ́wọ́ kékeré ó kù 6 months tí wà lóko tó kù. Tó o bá wá pa ẹyẹ mú kọ́ nǹkan kó o bá ṣe fẹ́ pẹ́ láyé náà. Èmi mọ̀ pọ̀rọ̀ yóò gba jẹ́jẹ́. Lórí ayé kó tó kú ṣé nígbà tó bá tọrọ fún yẹn. Àwọn ìyá yìí ti pàtẹ́wọ́ wò lè pa. Kí ló dé? Òfin ọ̀nẹ̀. Tí wọ́n bá ti pẹ́ láyé Ọlọ́run sọ pé aṣọ tó bá wò ní fìtì ẹ̀. Ṣé nígbà tí aṣọ wá jábọ́ lé kíkẹ́ wà tó fún àtọrọ fún ẹ̀kọ́ tó bá gbà. Ọlọ́wọ́pọ̀. Kì í ṣe fọ́ọ̀tì tiwa ìsàn ara ní family problem. Ọlọ́wọ́pọ̀. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Òótọ́ Ọlọ́run kan látàárọ̀ ni mo ti kúrò nílé. Bọ́n tí kì bá ṣe pé ìkẹyọ gan tàbọ̀ lọ́rùn gan mi ò tí. Àwọn ní ìsinmi orúkọ wẹ ní káàkó ní bẹ́ẹ̀ sílé yóò kàn wọlé ṣé kò kó kó lọ sí tó wà níbà yìí. Ẹ bá mi bèrè ṣó fẹ́ kó lọ sí tó wà níbà yìí lọ ni. Tọ́ nítorí bẹ́ẹ̀ ni àti wà láyé àwà láyé àwa bíbà ilé mi èmi àti àmì fọdún ilé ìṣòkò. Èmi ti wá bíbà ilé mi ní tèmi. Tó bá dọdún tó ń bọ̀ èmi àti àjọ fìyìn fọlọ́run. Àwọn kan wà nígbà tó ṣe program láti ẹ̀ wọ́n dìde ìṣẹ́jú kan fún wọn ní ìlú kó bẹ́ẹ̀ lọ́pẹ́ ní orúkọ Jésù. Tó bá dọdún tó ń bọ̀ wọ́n níde ìṣẹ́jú kan fún ìlú. Ìwọ tó fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ọ àti ìdílé rẹ̀ bá mi pàtẹ́wọ́ fọ́nrán bó ṣe fẹ́ kó dára fọ́nrán. Ṣé o wá rí ọwọ́ tó fi pàtẹ́wọ́ yìí? O ò ní nà sí sàárẹ̀ ọmọ ọmọdé ọ̀hún. Ẹlòmíì ò lè pàtẹ́wọ́ kí ló kàn mélòó ló fi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyá kan wà ládùúgbò lé ọmọ 70 lòdù. Ṣé ọkọ bá ti kú á ní ẹbí extra tire ni? Wọ́n lè yọ tán pátápátá lójú ayé. Sọ pé kò pé èrè tó tarẹ̀ jáde ìbò tó lójú ayé ẹ̀rọ ìkọ̀ Jésù. Ẹ má bínú sórí ẹ lọ. Èmi ti dé ti pẹ́ o 335 kò ti dé bíbí ẹ̀bìrì lọ́wọ́. Bàbá oní wẹ̀rí gáàgùn ò tí máa kó wẹ̀rí gáàgùn tí kò ti dé bíbí ẹ̀bìrì lọ́wọ́ ẹ̀. Àtọ̀wọ́n àtàwọn bẹ́sílẹ̀dì àwọn náà wọ bílódé sọ́fẹ́ gbá bíbá yìí. Ṣé ọ̀nà fẹ́ nu bíbẹ̀ kí ni problem wọlé ayé? Ìgbà tó wáyé ń ṣiṣẹ́ mọ̀ pé tó bá ti dalẹ̀ olóbìnrin máa bí kò sí ní problem ẹ wò lọ́wọ́ Kẹ́hìndé. Àti tó wọ búra náà ti fi ohun àṣẹ ẹ̀rí kan ti ní problem. Ó ti rọ̀lẹ́ ọ̀sán. Àṣẹ ẹ̀rí tó wọ́n ti wá lókun báyìí. Àwọn àtàwọn tí wá tó mọ níwọ̀n àkùkù dáràn. Ó ní kò sẹ́ni tí ó bá wọ̀ ọmọ tó bá dàda kó wọ bí ẹ̀kọ́ lóòótọ́ sóṣó ni kò ní jọ̀gbẹ́ lójú ẹ̀. Láyà àgbà pẹ̀wò ìrẹsẹ̀ kò ní ṣe wé ẹ̀mọ́. Àwọn sísá tẹ́lẹ̀ àwọn náà wọ búrú wọn ti sọ wọn ní orí ẹ̀rí kan fún bàjá láì kàn ẹ̀kan ló ní ìmọ̀ ẹ̀ tó bá parọ́ ẹ̀ tó bá ti parọ́ nìkan ló máa ń ní ìmọ̀. Ẹ̀yẹ àwọn pásítọ̀ ránṣẹ́ Ọlọ́run lẹ́yìn ọkọ̀ ọ̀tún wà bíbá. Pàápàá dájú ni tí wọ́n bá wa gba tọrọ kọ́bọ̀ fún Kẹ́hìndé bàbá Ọlọ́run tó pè yín òfin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹ wá jẹ́ kí n sọ kọ́kọ́ àwọn kọ́sọ́ pé ọ̀la ló máa fún ẹ lówó kínní kan. Àwọn àdèbọ̀ tẹ́mi ò láìkì ní sẹ́ni mo bàjẹ́ ọ̀rọ̀. Èmi máa ń gbé POS lọ gbogbo wa. Mo tún máa yẹ transfer wà fún ẹ láti gbà. Èmi ìgbowó lọ́la. Ẹ lo owó sùn lọ́wọ́ dájú sí ara rẹ̀ gan tó bá dọ̀la. Kò sí ṣẹ́rẹ́ mi tí o bá promise mi tó o bá san. Àwọn èpè kan wà táwọn ayé òṣè mọ́. Èmi pè ní iṣẹ́ ìgbà ayé análọ́ọ̀gì. Pásítọ̀ sọ àwọn èpè ayé análọ́ọ̀gì lèmi máa ń ṣẹ́ mi iṣẹ́ díjítà. Díjítà ni orí ẹ̀ bàjẹ́ òṣèré. Tó o bá lè yá tó o bá sọ fún ẹjẹ́ rẹ lọ. Ayé Awólọ́wọ̀ ibi bẹ̀rẹ̀ àfọ̀jú sí. Ṣé o mọ Sokodiro nígbó làgbọ́n Sokodiro. Ẹ wá gbọ́. Bámi ẹ̀ lè bá ti ibi ẹ̀ gba ìròyìn sí àwọn pátá ìrètí tó ń sọ yìí.
èpè náà ṣẹ́ nìyẹn ó mọ̀ gbọ́ ṣé o mọ lọ́bọ̀nbọ̀n. ṣé o mọ lọ́bọ̀nbọ̀n. ìtàkùtà ló máa ń bọ́ lépè lọ. ṣé o mọ kúkúrú ìtàkùtà ló máa ń takò lọ àgbàdá. owó rú ẹ̀ orúkú báyìí ló bẹ lábẹ́ ọmọ obìnrin. ṣé bẹ́ẹ̀ ok. àṣẹ mo máa àtìlẹ̀ yàrá sí mi ẹ̀yẹ lọ bọ́ ọ́nlé tó bá délé tẹ́ máa bọ́ lálẹ́ tẹ́ ẹ bá forú bẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe. tẹ́ bá tó bó o ṣe wà yìí. ṣé o mọ̀ náà. ṣé o mọ̀ náà. wọ́n á gbọ́ onírèké ṣé o ní bó ṣe bàyìí má ṣe o mọ̀ náà. má jẹ́ àpárọ̀ fẹ́ tó bá lọ́dọ̀ 50 years 30 years lórí tó lóògùn máa gba 50 years ní ọjọ́ orí ẹ̀ ó ṣú ẹ̀ fún mi lójú kó bá pátápátá àwọn èsì lágbára. àwọn orin kọ́bà tẹ máa ń kọ́ tó bá ń kọ́ èmi ò kí tẹ̀lé o Christian ni o tọ̀ wọ́n máa ní ọdún yìí sún lọ wèrè òkan January àti February ó wà mú December ṣe ẹni tó kò dé nù. ẹ dákun ṣé ọdún òsì lọ tán December tẹ̀lé-tẹ̀lé. mo rò pé o forí yan tó ń plan pè. ṣé àmì tó kọrin. nígbà tí ọlọ́dún òkan January òkan February wà ní December wa ọdún yìí sí ìrònú aṣọ ọdún sí gbogbo èrè wà á rún pọ́dún ẹ̀ ṣé pàtó ọdún òfin lọ́sọ̀ ti kú gbà yẹn. ṣé ẹ dágbà lọ́wọ́ lóyìn àti àwọn ìsọkún parí ọdún ẹ̀. ọdún yìí lọ sópin ẹ̀mí tèmi ò ní lọ sópin. èmi náà ní lọ sópin Inshallah. wòlé mo fẹ́ kọ́ tó dùn. àti wòlé kọ́ pé ta adìẹ ló kọ́ tí ó sì fún. bẹ́ẹ̀ ni wèrè mọ́. àtìmọ́lẹ̀ ni là ń pè tèmi dire o. nínú ọdún ìbílẹ̀ ni àkọ́kọ́ tí mo kọ́ ṣe nínú ọdún. tí a bá sọ̀rọ̀ àríra lẹ́yìn live and direct. kí ló dé sómi àdúrà ló mú ẹ jẹ́ sọ fún tó bá jà mí ọkọ̀ yìí ti balẹ̀ tó fẹ́ lẹ́nu ọlọ́run ti ṣe kí ló wá ní disturb ẹ̀ mo rí pé àwọn muslim náà wà ní program ẹ̀ ẹ má bí lo sọ́dọ̀ mi ní kẹrin. sọ́lá ọ̀rẹ́ sọ́lá. we ẹ tẹ pọ̀ sọ́dọ̀ mi ní kẹrin. àwọn olú máa ń sọ. sọ́dọ̀ ọ̀rẹ́ mi Mustapha ẹ bá yóò bá àná mi lẹ́ẹ̀kan. pray salam. hallelujah. ọlọ́run ìṣòro fún mi lórí ìdókòwò ìwọ sọ́dọ̀ bá ṣàánú ẹ gẹ́gẹ́ bí ìrànlọ́ àwọn olùsọ pé ọlọ́run lè pè mí torí kò sí fáìlì níwájú ẹ̀ tó bá pè mí mi ò lè ráàyè ìwọ tó o bá mọ̀ pé ọlọ́run tẹ́ ẹ lórí ayé rẹ̀ tó wà láyé tó kó lu ọdún ìjà kó ń porúkọ náà wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bí ẹni pé ẹjọ́ ṣe pàdé ní ìsinmi èmi fúnra mi ọmọ tó lájà nígbà bí ẹni ẹ̀jẹ̀ ẹjọ́ òdìbò lèmi ò pé ṣé ẹni bọ́dọ̀ tẹ̀ wọ́ yìí bó ṣe wà ní ó ní problem ẹ̀kọ́ àwọn òkú wọṣọ báyìí ní owó náà rẹ̀ ó sùn àjù báyìí lọ ó kọ̀ ló dẹ̀ ti dá lọ́wọ́ dẹ̀ ti yọ tán kí ló dé ṣe fẹ́ ṣe muslim ní ẹwọ́ tẹ̀ bí gàlàjì ẹ̀jọ̀ ọ̀rọ̀ ẹ̀ nínú ẹ̀mọ́ rẹ̀ ni wọ́n lè ní ṣàlàfíà ra bó o bá ṣe fẹ́ dá fún ẹ tó lóṣù rẹ̀ ó yá rẹ̀ kó kọ̀lẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tán kẹ́ni èmi rẹ̀ ojú kòrò ti lójú kòrò báyìí torí báwo èèyàn ńlá náà wà lórí ìjókòó ni kẹ́ni ok ṣé táyé ẹ̀ nílé àwọn dà àti ó sùn ní ẹgbàá mọ́mí yín lóyún ni òun ṣe wá sọ́dá fún ọdẹ ó pọ́sibú kò sùn díẹ̀ ẹ̀ka kò ní tẹ́fẹ́ mínísítà àbúrákẹ́ni ọ̀nà tó máa ń sọ lórí fún ya sọ lójú àwọn fámìlì ẹ̀kọ́ rẹ̀ tó wọ́n máa gba àjọ ọ̀bẹ kí n kú wọn bí ẹ̀dá kò sọ rẹ̀ máa fi kéèyàn ṣe pàṣán bá ẹ̀wí ni àbí táyé lẹ́yìn mọ́mí àjọ àwọn gbà ó kọrin ìbejì lẹ́ẹ̀kan ó máa kọ jẹ́kẹ́ mi kọ ẹ̀ wá ní ẹgbẹ́ yàtà ayé ojú ò lè mọ jójó ẹgbẹ́ yàtà ayé ojú ìyá àtàyè òní àwọn onídàájọ́ ìtàbí fún wọn lẹ́pẹ̀ mi. fún wọn. mi ò ní fún wọn lẹ́pẹ̀ torí ìṣẹ́ bá ti bọ̀ nígbà yàtọ̀ àwọn gbà rákẹ́nì yóò dára fún yín o ẹ ó ṣe ìtọ́jú báyìí lẹ́ẹ̀kan àwọn pásítọ̀ iṣẹ́ ilé ṣe wà dáàdì tribe wọn ni o gbogbo àwọn tó wá promise ní ẹjẹ́ mi wọn nọ́mbà wọ́n fi sọ̀rọ̀ lẹ́ẹ̀wọ̀ ẹ̀lú ẹ̀ka àárọ̀ owó tẹ promise ọ̀làlẹ́lẹ́sàn-án ó dàárọ̀ ẹ̀ má gbàgbé ilẹ̀ máa pọ́n dàárọ̀ ẹ̀ lo ilẹ̀ sí mọ́ bò ń gbèsè wa ẹ̀lú tí wọ́n lábẹ́ ṣé ẹ̀rí wọ́n ẹ má wulẹ̀ ṣàdéhùn bàbá ní bàbá látàárọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ sí ní pariwo ló bẹ̀rẹ̀ sí ní là gbogbo àdúrà tó wà ní wọ́n fẹ́ ṣe ní pọ́lọ̀ ló pè wọ́n ni tẹ́ pé wí èmi tọ́lọ́ wo òpè ni wọ́n fẹ́ pèsè ọ̀pọ̀ sí ẹ̀ tó ọba sàdé tó òkú sí òfòrí gbàtọ́ mi là kò sí wàhálà lórúkọ Jésù wí wọ́n tẹ promise Ibrahim Kẹ́hìndé àbí kí lórúkọ yín Ọlọ́run ajẹ́ kan máa rí san fún yín wọ́n yẹ lówó pẹ̀lú àánú Ọlọ́run ó gbàdúrà pé lórúkọ Jésù yóò rọ̀ ẹ́ lọ́rùn ṣẹ́rí kíní ká tó kó ilé ìdọ́lá ní ìfẹ́ bá parọ́ fún àwọn olókùnkùn easy o ẹ gbà bẹ́ẹ̀ èmi kì í ṣe láì pàtí mi wọ́n ti ṣe fẹ́ pé mi ò ṣe pàtí torí ló máa ń bí mi fún àmàlẹ́ ẹ̀ẹ́dẹ́ bọ́tà Ọlọ́run gbọ́ o ṣe méje tó sí mi joyè àwọn tí mi fún invitation sọjà ẹgbẹ́lẹ́ ìwọ́n ti tajà ló dàbí irú ni kò lè mọ́ rí so system tèmi lágbára torí pé ẹ pèrò wọ́n jẹ ní ìgbà yín dúpẹ́ lọ́dọ̀ lọ́rùn tí bá pé pàtí mo ní wá o torí mi lọ pàtí mo bàjẹ́ mi ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ṣàkóyè ò lè ṣe pàtí torí kò tí ọ̀ràn yóò ṣe pàtí rè. wọ́n ti gbọ́ wọ́n gbọ́ lágbára náà wọ́n gbọ́ gbogbo wọ́n gbọ́. kí lorúkọ pàǹtẹ̀ ti kọ́ mi mọ̀ pé máa kọrin òfin first time gbẹ̀gbọ́ nítorí òsọ pé máa kọrin èmi ṣe kó kàn fẹ́ ká
fáwọn èèyàn ló kálukú jẹ pàtí kọ́lẹ̀ bá dára sí tọ́ ọlọ́run agbẹ́yìn náà ló bí pásítọ̀ ṣe sọ aláàánú kan tó tóbi ju gbogbo aláàánú ọlọ́run agbẹ́yìn lọ́wọ́ nítorí pásítọ̀ wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo rí mo lò pé tóòtọ́ ni àìsí ọmọ àti bọ̀ mo rí èdìdì ènìyàn kan mo fi ọlọ́run búra tó bù mí ní 500,000 ọjọ́ kan 4 days mo fi kọ́lé mi ẹ̀bẹ̀rẹ̀ fọlọ́run àti Jésù Kristi búra tọ́lọ̀ bá ti kọ́ fẹ́ ṣe é lórí aṣẹ́ náà lọ tẹ́tẹ́ bá ti sọ fún àwọn ọmọdé ẹ̀gbọ́n fún yáàbí bẹ́ẹ̀ ni tí mo fi travel fún Nàìjíríà tí mo fi dé wà láì tàdá mo fi Kristi rọ̀bì sọ́tẹ́ kọ̀ bẹ́ẹ̀ ọ̀nà ló máa ń ṣàánú yẹn nígbà ìdẹ́mi ìmọ̀ràn sọ kò yẹ kí n kódà kò yẹ kí n ṣe ìkọ̀ọ̀kan náà ayé mọ̀ bó o ṣe lè fi yẹn kẹ̀lé bó o ṣe lè kó tóbi tó bá bu ẹ̀ parẹ́ gbẹ́dọ́ náà ṣùlẹ̀ rè ó dàgbà kọjá àbá mi máa jẹ́ ẹ̀jẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn torí ẹ̀mí ìbáyàn ṣeré ìwọ náà mọ̀ tàbá ṣeré àbájá lọ́la ìṣẹ́jú la máa ń jà tí má ti gbára mi ní ẹ lọ́wọ́ àfẹ́rí mi fi ọmọ rẹ̀ yásà ni ò tí ì jà lẹ́nu ọmọ ọ̀sán lọ́wọ́ nínú àti Táíwò ẹ̀kọ́ sí bíbá ẹ̀rí kan ó ga ó wá sí ilé lórí olùkọ́ ń ṣètò gbàdúgbò wọ́n wá sálẹ̀ òsùn lẹ́rú nígbà tí wọ́n mi lórí mi tọ́ àdúrà yóò gbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan dáàdì ti ṣàdéhùn fáwọn èèyàn bọ́kẹ́ni àwọn èèyàn náà fẹ́.